àwọn ilé ìgbìmọ̀ asòfin wọ́n ti ń gbìmọ̀ pọ̀ láti ṣe òfin tí ó dá àwọn elétò ìlera lọ́wọ́ kọ́ láti má lọ sí òkè òkun mọ́. Nínú ọ̀rọ̀ tí àjọ tó ń rí sí ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà sọ, wọ́n sọ báyìí wípé gbígbé òfin ọ̀hún kalẹ̀ ó dàbí oko ẹrú ìgbàlódé, wípé kì í ṣe nítorí ìfẹ́ àwọn ènìyàn ni wọ́n fi fẹ́ ṣe òfin ọ̀hún. Nínú ìwé òfin tí wọ́n fẹ́ ṣe ọ̀hún ni wọ́n ti sọ báyìí wípé kó tó di wípé ìjọba àpapọ̀ yóò fún àwọn elétò ìlera ní ìwé àṣẹ láti lè dá ṣiṣẹ́ fúnra wọn, wọ́n ní wọ́n ó sin iṣẹ́ sin ìlú fún ọdún 5 gbáko kí wọ́n tó fún wọn ní ìwé àṣẹ oyege. Nígbà tí ọmọ asòfin tó wá láti ìpínlẹ̀ Èkó Gbinmo Johnson tó ń sọ̀rọ̀, ó sọ wípé èyí ni láti ṣe ìgbéléwọ̀n àti láti bójú wo àwọn elétò ìlera láti lè dá wọn lọ́wọ́ kọ́ kíkúrò àti sísá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé òfin tí wọ́n fẹ́ ṣe ọ̀hún ni wọ́n pe àkórí rẹ̀ ní ṣíṣe òfin láti lè dènà àwọn elétò ìlera ní orílẹ̀-èdè yìí láti ṣiṣẹ́ fún ọdún 5 gbáko kí wọ́n tó fún wọn ní ìwé àṣẹ gẹ́gẹ́ bí oyege ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tí ààrẹ ẹgbẹ́ àwọn elétò ìlera àti akọ̀wé elétò ìlera tán bá àwọn akọ̀ròyìn sọ, ààrẹ ẹgbẹ́ àwọn elétò ìlera dókítà Victor Makanjuola ó sọ báyìí wípé ṣíṣe ìwé òfin tàbí gbígbé àbádòfin náà kalẹ̀ pé kí àwọn elétò ìlera kí wọ́n má kúrò ní orílẹ̀-èdè yìí àti wípé wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣiṣẹ́ sin ìlú fún ọdún 5 gbáko kí wọ́n tó fún wọn ní ìwé àṣẹ oyege. Ó ní ọ̀rọ̀ náà ó tako làákàyè tó sì jẹ́ ìwùwà ojú dúdú gẹ́gẹ́ bí ohun tó sọ. Ó ní kódà tí àwọn ọmọ Nàìjíríà bá fi ojú wò ó ní àléébù rẹ̀ ó pọ̀ púpọ̀ ní ọ̀pọ̀ yanturu ju àǹfààní rẹ̀ lọ. Àwọn ẹgbẹ́ náà sọ báyìí wípé àwọn tí wọ́n gbé àbádòfin náà kalẹ̀ tàbí ẹni tó ronú rẹ̀, wọ́n ní ó yẹ kí wọ́n ṣe àyẹ̀wò ọpọlọ fún wọn, torí wípé nǹkan tí kò ní í ṣe pẹ̀lú àwọn elétò ìlera ni wọ́n ń sọ yìí. Ààrẹ ẹgbẹ́ àwọn elétò ìlera ọ̀hún ó sọ báyìí wípé nígbà tí wọ́n fẹ́ gbé ìwé òfin kalẹ̀ pé àwọn dókítà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ jáde wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ fún ọdún 5 kí wọ́n tó kúrò ní orílẹ̀-èdè yìí, ó ní ṣé wọ́n ó ṣe ìwé òfin míì tí ó kàn pa fún àwọn dókítà tí wọ́n ti wà lẹ́nu iṣẹ́ bí 20 ọdún tàbí ọdún 10 sẹ́yìn wípé láti jẹ́ kí wọ́n dúró ní ẹnu iṣẹ́ kí wọ́n má kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní fún ìdí eléyìí wọ́n fẹ́ taṣe àgẹ̀rẹ̀ sí ìwé òfin gbogbogbò orílẹ̀-èdè Nàìjíríà abala 24 ẹsẹ̀ ìkíní tó sọ báyìí wípé kò sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ wà lábẹ́ òwò ẹrú ṣíṣe bóyá lẹ́nu iṣẹ́ tàbí níbikíbi gẹ́gẹ́ bí ìwé òfin ọ̀hún ṣe sọ. Ààrẹ ẹgbẹ́ àwọn elétò ìlera ọ̀hún ó tẹ̀síwájú wípé àbádòfin ìwé òfin tí wọ́n fẹ́ gbé kalẹ̀ yìí ó dàbí ìkónilẹ́rú títí ìgbàlódé. Nínú ìwòye àwọn elétò ìlera ọ̀hún ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀kọ́ tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ elétò ìlera tí wọ́n ń gbà àti iye owó tí wọ́n fi ń parí ilé ẹ̀kọ́ wọn, ó ní owó náà pọ̀ gọbọi. Wọ́n ní àwọn ó parí ẹ̀kọ́ ọ̀hún, àwọn ó ṣiṣẹ́ ní ọ́fíìsì ìjọba tàbí ti aládàáni, owó táṣẹ́rẹ́ ni wọ́n máa san fún wọn. Wọ́n ní ká gbé sí ìkẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ilẹ̀ òkèèrè tí wọ́n ti dàgbà sókè, ó ní owó gọbọi ni wọ́n ń san fún wọn. Ó ní ìpín ọmọnìyàn láyé ni láti máa wá ibi tí òkèlè rẹ̀ yóò ti pọ́n lórí. Ó ní gbígbé àbádòfin láti dá àwọn elétò ìlera lọ́wọ́ kọ́ kí wọ́n má japa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, òun ló tako làákàyè. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe pẹ̀lú Gbinmo, ẹ bá subscribe ẹ jọ̀ọ́.